ọ̀pọ̀lọpọ̀ máa ń béèrè pé kí ni níbi ìpàdé tó gba Yorùbá Nation kò ju pé kí wọ́n ní freedom lọ tí wọ́n bá ti ní freedom kékeré yìí tó kù gẹ́gẹ́ bí ẹ ti ṣe mọ̀ èdè ní 18th October 2025 wá sí èdè kan tó pè ní art exhibition. Nígbà tí mo wá engage àwọn tí mo bá ní níbà yìí ọ̀pọ̀lọpọ̀ èyí tí mo rí ni pé energy tí a fi ń ṣe Yorùbá Nation àgbọ̀dọ̀ jẹ́ kúnkún a gbọ́dọ̀ make sure pé energy yẹn kò wálẹ̀ rárá. Ọ̀pọ̀lọpọ̀ mo ti give up nítorí pé wọ́n rò pé kò ní ṣeé ṣe ọ̀rẹ́ tí mo mọ̀ ni pé láìpẹ́ láì jìnnà dúdú lọ́sàn máa sùn ibi tá à ń lọ a máa débẹ̀ ẹ má ẹ̀ka fòyà ẹ má ẹ̀ka bẹ̀rù gbogbo tí a fẹ́ ṣe a máa fi délẹ̀ lérí ní pàṣẹ tó a débẹ̀ ó lè máa dàbí fún pẹ́ lójú ọ̀pọ̀lọpọ̀ mo lè máa rò pé àbí kò sí Yorùbá Nation mọ́ Yorùbá Nation kúkú sì wà bọ̀ nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n fẹ́ jẹ́ kí ìran wa kó ní àṣeyọrí wọ́n fẹ́ kí ìran wa kó wà lórí wọ́n fẹ́ jẹ́ kó dìde. Nígbà tí mo wo gbogbo àwọn tó wá ṣe exhibition yìí tí mo wà ní ibẹ̀ lẹ́yìn mo rí pé ìjọ ẹ̀ka wa náà máa exhibit gbogbo nǹkan ká ní ilé ẹ̀ka àwọn òkèrè a lè ní ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí a lè kà fún àwọn nígbà tí lágbára àwọn tó ní ilẹ̀ káàrọ̀ òkèrè àbílẹ̀ lérí so gẹ́gẹ́ bí mo ṣe sọ exhibition yẹn ó ń lọ lẹ́yìn mi mo lè take recording ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ táwọn tó ń ṣiṣẹ́ báyìí èyí táwa náà fi ń sọ pé a fi dá dúró kí a lè gba ara wa sílẹ̀ mo dẹ̀ mọ̀ pé bí wọ́n fẹ́ bọ́kọ̀ Yorùbá Nation will stand bọ́ fẹ́ bọ́kọ̀ Oòduà Nation will stand. Orúkọ tẹ̀yìn ò tí yí padà Ọláyọmí Kóìkì níbi tí a ti network tí a ti wo àwọn nǹkan tí a máa jẹ́ kéèyàn wà inspired. Àwọn artist mo pàdé ọ̀pọ̀lọpọ̀ wọn ọmọ ìlú ìkọ́ ni wọ́n America, Germany, France. Mo pàdé brother wa kan láti Ghana ó nígbà tó ń kọ́kọ́ délùú yìí ó take some time kóun tó get fit òun together but nísìn ó ti padà sí calling tàwa náà ni pé kí àwọn ìran wa kó dìde kí agbára wa sílẹ̀ ká tètè dá dúró kí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń parọ́ fún yín pé Nàìjíríà máa da tí wọ́n dẹ̀ mọ̀ pé Nàìjíríà ò lè da ìyẹn ò lè ṣeé ṣe mọ́ Nàìjíríà ò lè ṣiṣẹ́ mọ́ ọ̀nà àbáyọ kan tó kù náà ni pé ká dá dúró ká gbára wa sílẹ̀ mo dẹ̀ mọ̀ pé dúdú lọ́sàn máa ṣe àníri jù bẹ́ẹ̀ lọ iṣẹ́ máa tẹ̀síwájú ẹ máa bá wa ká lọ lórí website wa lórí social media handles wa a máa tún máa padà wá láti máa sọ bí nǹkan bá ṣe ń lọ lágbára Elédùmarè Koiki Media bringing the world closer to your doorsteps.